Mo kí gbogbo wa káàbọ̀ sínú oṣù August, oṣù kẹjọ ní ọdún 2022. Ọlọ́run tó ti mú wa là jáde sìn yóò mú wa rí ìparí ọdún àti jù bẹ́ẹ̀ lọ ní orúkọ Jésù Kristi. Ẹ̀yin èèyàn Ọlọ́run, mo fẹ́ fi ọ̀rọ̀ Ọlọ́run kan, mo fẹ́ fi ṣe ìdánilójú fún wa wípé nígbà tí a bá ti ń bá Ọlọ́run rìn, ó di dandan kó dára fún wa ni, yóò dẹ̀ dára fún wa nínú oṣù August ní orúkọ Jésù Kristi. Tẹ́ bá wo ìwé Psalm orin Dáfídì, Psalm 46 ẹsẹ̀ 4 ẹsẹ̀ 5, ó ní odò ńlá kan wà sísàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn, ibi bímọ àgọ́ wọn ní ti ọ̀gágo. Ọlọ́run bẹ láàrin rẹ̀, a kì yóò ṣí nídìí. Ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀. Praise the Lord. Tẹ́ bá wo gbogbo àwọn ìlú káàkiri, a máa rí odò tó ṣàn kọjá nínú àwọn ìlú yẹn. Nípa bẹ́ẹ̀, ètò oúnjẹ, ètò òwò, ètò níná rírà pẹ̀lú àwọn ìlú mìíràn ó ń lọ dáadáa ní gbogbo àwọn ìlú wọ̀nyẹn. Odò yẹn ó jẹ́ ohun àǹfààní tó ràn wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n tẹ́ bá wo Jerusalem, ìlú Ọlọ́run, kò sí odò kankan tó ṣàn láàrin ẹ̀. Báwo wá ló ṣe jẹ́ pé Jerusalem ni àwọn òyìnbó pè ní food basket fún gbogbo àgbáyé? Ìlú tí ò lódò, ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé Ọlọ́run ni odò ìlú yẹn. Níwọ̀n bá àgbà tí Ọlọ́run bá ti wà níbẹ̀, ó di dandan kí gbogbo nǹkan kó máa lọ déédéé. Á dẹ̀ tún ní pé níwọ̀n bá àgbà tọ́lọ́run wà ńbẹ̀, àwọn ọ̀tá wọn ò rí ìlú yẹn, wọn ò rí gbé ṣe. Àpẹẹrẹ tó wà fún wa ni wípé níwọ̀n bá àgbà tí a bá ti bá Ọlọ́run rìn, tí Ọlọ́run gbé inú wa, àwọn ọ̀tá ò ní rí wa. Ọlọ́run á jẹ́ bí odò tó jẹ́ wípé gbogbo ohun tá à ń ṣe yóò máa lọ déédéé. Tẹ́ bá lọ wo Sáàmù kìíní, ìyẹn náà sọ̀rọ̀ síbẹ̀ pé ẹni tó ń rìn nípa ti ọ̀nà Ọlọ́run yóò dàbí igi tá a gbìn sí etí odò ni, tó ń so èso rẹ̀ lásìkò rẹ̀. Wàá máa so èso ẹ̀ lásìkò rẹ̀. Ní gbogbo bó ṣe ń bá Ọlọ́run rìn yóò máa dà fún ọ ni. Ohun tó o bá dáwọ́lé yóò máa yọrí sí rere ni. Nínú oṣù yìí àní bó ṣe ń bá Ọlọ́run rìn, ọ̀tá ò ní rí ọ gbé ṣe. Gbogbo ìjàmbá tó ń lọ lórílẹ̀‐èdè wa kò ní yà sí sàkání ẹ̀. Ibi mímọ́ Ọlọ́run ni wàá wà. Níbi mímọ́ Ọlọ́run náà yóò máa pèsè fún ẹ. Iyekíye tó bá wù kí wọ́n pe owó wa sí dọ́là kò ní ṣe kankan fún ẹ, torí wàá máa rí ná, wàá máa rí lò. Ojú ò ní tì ẹ́. Ohunkóhun tó bá dáwọ́lé yóò máa yọrí sí rere. Àlàáfíà Kristi yóò máa wà pẹ̀lú ẹ nínú oṣù yìí. Àlàáfíà Kristi yóò wà pẹ̀lú ẹ. Kristi yóò jọba nígbèsè ayé ẹ. Kristi yóò mú ọ borí. Wàá sọ àsọtẹ́lẹ̀ ohun tí Ọlọ́run ti ṣe fún ọ. Yóò dára fún ọ ní orúkọ Jésù Kristi.